àwọn obìnrin nínú ẹgbẹ́ òṣèlú BR ti ṣe ẹgbẹ́ ẹlẹ́ṣin funfun eléyìí tí ó ń gbéra ní gbogbo ìgbà tẹ́kù ìdìbò 22 ló ti parapọ̀ láti sàmì sí ayẹyẹ ọdún àwọn obìnrin eléyìí tó wáyé ní ilé ẹgbẹ́ wọn tó wà ní ìlú Ìpòbẹ́ ló ti wáyé. ọjọ́ 17 kò ṣeé gbàgbé bí àwọn obìnrin ṣe péjúpésẹ̀ pẹ̀lú àwọn ìlú wọn tí wọ́n lò eléyìí tí ó bá ẹgbẹ́ ọ̀hún tó bá mọ̀. alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ olóyè Dínà Símọ́ Adébáyọ̀ ló ka ọ̀rọ̀ ìwé àpilẹ̀kọ ẹ̀ láti fi kí àwọn obìnrin ọ̀hún káàbọ̀. obìnrin ní ń ṣèlú àbílẹ̀ ń ṣèlú obìnrin ní ń ṣèlú lóòótọ́ ní gbogbo àrùndísímọ̀ márùn Ìpòbẹ́ àrímọ̀fọ̀lì àwọn ìṣẹ́gbẹ́ ẹlẹ́ṣin gan-an obìnrin wọn ni ẹ bá pàtẹ́wọ́ fúnra yín ẹgbẹ́ ẹlẹ́ṣin ẹgbẹ́ obìnrin ni ẹgbẹ́ ọ̀dọ́ ni ẹgbẹ́ yóò mọ ayé àwa ọ̀dọ́ àtàwọn obìnrin ẹgbẹ́ yìí ń bójútó gbogbo ohun yóò lè ṣe fún ìrọ̀rùn kó bá obìnrin wọn òun ni. lásìkò tó ń dúgbò lóhùn tiẹ̀ ọ̀nàràbù Kúsọ́ndà Mukaram Ajíbádé tó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin èyí tí ó tẹ́wọ́ gba àwọn ẹgbẹ́ ọ̀hún tí wọ́n ti wá láti ibi gbogbo eléyìí tí àwọn náà wọlé síbi ayẹyẹ ọdún ọ̀hún ni wọ́n ti ṣe àlàyé lórí ìdùnnú wọn pẹ̀lú àlárere ọjọ́ iwájú tí ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní fún gbogbo àwọn obìnrin lápapọ̀. ìlọsíwájú obìnrin àǹfààní obìnrin kọjẹ gbogbo ìwúyé ọkùnrin wọn bá ní dùrọ̀ ẹ̀ obìnrin wọn náà pàápàá kọ́ ní dùrọ̀ ẹ̀ ibi ó ti bẹ̀rẹ̀ nìyẹn nítorí tẹ́lẹ̀ ilé lobìnrin ń gbé kàn ṣe ń jẹ ó tán kò tán ní dùrọ̀ kankan mọ́ vote yẹn lọ́kàn lọ vote nísìnyẹn bọ́jà yé ti tẹ́lẹ̀ ní ẹ̀kọ́ ní dùrọ̀ ìvote ilé ìjọ ìbò bá dé ọkùnrin tẹ́lẹ̀ lọ dìbò ká padà ṣáàṣì dùn ló bá jọba wọn donc ìjà wọn yẹ wọn yóò ti ṣíwájú ó ti jà wá lọ títí òun ló mú ni wọn gbé ọdún yìí sí nítorí gba àwọn ìjọba wọn gbà fọlí lóòótọ́ àti lódodo àti ọkùnrin àti obìnrin ihun kankan náà lọ́wọ́ àìmọ̀mọ́ iyì obìnrin fọlí dùrọ̀ kan náà là ní ọtọwọ́ títí di òní nọ́fà míì mìíràn yẹ wọn a máa sọ pé obìnrin kò ní dùrọ̀ ogún jíjẹ wọn pín láàrin ọkùnrin wọn ni wọn lóbìnrin wọn kò ní dùrọ̀ sẹ́yìn kò ní dùrọ̀ lóòótọ́ ẹ ní dùrọ̀ à ń jẹ́ ìjà yín yà ń gbé ìjà dáadáa là ń gbé. ẹni tí í ṣe coordinatrice yẹn alákòóso àwọn obìnrin nínú ẹgbẹ́ òṣèlú BR arábìnrin Badaru Alimat tí ó gba ọ̀rọ̀ sọ níparí ohun gbogbo ó ṣe àlàyé fáwọn oníròyìn. Benin wa ń lọ wájú Benin ń gbóbìnrin sókè ọ̀gá àlù wa president Patrice Talon ó ṣe kan pípọ̀ fi gbóbìnrin sókè àwọn èyí tí àwọn obìnrin wa ò mọ̀ aṣọ sí wọn létí àwọn táwọn ìnira ni o kò ṣe gbé sókè ni o kò ṣe àzọ́lì ni o kándàkùn kásùmọ̀ àwọn CPS àwọn kan dáadáa tán ṣe fún àwọn obìnrin wa èyí INF ni ń pẹ́ kọkùnrin kó má fọ ọkàn obìnrin ká má lu obìnrin mọ́ ká má gbọ́kàn sókè fóbìnrin gbogbo ẹ̀ la sọ bíbá lójú àwọn kan àrà ńláńlá tí ọ̀gá wa Patrice Talon ó ṣe láti fi tún ayé obìnrin ṣe lẹ́yìn èyí ni ẹ̀ máa pa àwọn ọmọ wa bá ń lọ léwe wọ́n tún sóúnjẹ fún wọn kàn tí sọ̀lẹ̀ èyí ni gbogbo la sọ lẹ́nu yìí pé ó fi hàn pé ní ìlú wa ìlú òfin ni ìlú wa mọ ẹ̀tọ́ fóbìnrin ìlú wa mọ ẹ̀tọ́ fọkùnrin àwa ń sọ fún àwọn obìnrin wa pé ká ṣiṣẹ́ ká fọmí ara wa káwa náà bá fi lè gba àyè tó jẹ́ tiwa torí wọ́n ní pé níwájú òfin àwa pẹ̀lú ọkùnrin alẹ́ tọ́ kan náà a sì rí pé àwọn ọkùnrin náà pọ̀ níbi tán máa ń gbé lo agbára ìjòyè báyìí láṣẹ wà táwa náà fi pọ̀ níbẹ̀ èyàn là ń sọ fún wa pé ká ṣiṣẹ́ kárakára èyàn ní pé ká bá tọ́jú àwọn nǹkan wálé wá tọ́jú àwọn nǹkan wálé á tọ́jú àwọn ọmọ wálé iṣẹ́ tó ti jẹ́ tóbìnrin tọ́lọ́run kọ fún wa á mọ̀ ṣe àmọ́ àtúwá ṣiṣẹ́ fi kún pé èyí ni jẹ́ pé à ń sọ fún àwọn ọkùnrin gan pé káwọn àwọn obìnrin lọ́wọ́ kábà lè fi lọ kẹ́ tó. arábìnrin Àgbódé Charlotte tóun náà tún jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ẹgbẹ́ obìnrin wọ̀nyí wọn kò ṣàìtúndúnú tiwọn náà lẹ́yìn tí wọ́n fi sọ di mímọ̀ nípa bí ẹgbẹ́ òṣèlú ọ̀hún bó ṣe ṣe àgbékalẹ̀ ọdún yìí àti ìfẹ́ tí olórí ẹgbẹ́ náà Abdullahi Biosane tí ó ní sí gbogbo àwọn tí wọ́n jẹ́ obìnrin tó wà nínú ẹgbẹ́ BR ẹgbẹ́ ẹlẹ́ṣin. Mo sì fẹ́ gba bí fún kí president republique wa yóò jẹ́ Patrice Talon kálí ó kú iṣẹ́ takuntakun yìí ń ṣe lórí àwa obìnrin àti ń bèrè kálí wọn kó ṣe fún obìnrin náà percentage wa kó pọ̀ jù wọn lọ torí àbá mú obìnrin nì sí lílẹ̀ Benin àwa obìnrin là pọ̀ ju ọkùnrin wọn lọ wọn kó revolt percentage náà fún àwọn obìnrin ká lè pọ̀ lé Assemblée nationale. tí ìdùnnú tayọ̀ ní arábìnrin ẹlẹ́nà fi dàlúbọ̀lẹ̀ kọrin ìbílẹ̀ fún wọn tí wọ́n sì jó tí wọ́n yọ̀ léyìí tí ó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olóyè nínú ẹgbẹ́ náà láti ka ìwé àpilẹ̀kọ wọn. bákan náà ni Honorable Kúsọ́ndà Mukaram Ajíbádé tó wá rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ obìnrin nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún pé kí wọ́n di ẹgbẹ́ náà mú ṣinṣin
eléyìí tí ó lòpọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí coordinator ti ìpínlẹ̀ Plateau lápapọ̀. àwọn olóyè tó wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tẹ́kù ìdìbò 22 arábìnrin Títílayọ̀ Àjàyí àti gbogbo àwọn olóyè tó wà nínú ẹgbẹ́ náà lẹ́kù ìdìbò 22 pẹ̀lú ti àpapọ̀ orílẹ̀-èdè Benin ló dùnnú lọ́pọ̀lọpọ̀. béèyàn bá gẹ̀ṣin nínú ẹgbẹ́ òṣèlú BR kò gbọ́dọ̀ kọsẹ̀ fún ayẹyẹ náà tó wáyé ní ìlú Ìpòbẹ́ lólú ilé ẹgbẹ́ wọn. Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV. Abudu Lánìjà ló gba àwòrán àti ohùn sílẹ̀. Ọ̀sọ́lọ̀ TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ Ànàgó.